tí mo fídíò yìí inú mi dùn. Àdùnní àti àwọn akẹgbẹ́ rẹ̀ nílùú èbó ni wọ́n ti ń dá wọn aláwọ̀ dúdú bẹ̀ àtòyìnbó bẹ̀ lára yá. Inú mi dùn pé orin tán kọ Yorùbá ni wọ́n fi kọ́, wọ́n sì gbà yìí. Mo gbọ́ orin láti jó sí kẹ́lẹ́ bá mọ̀ bí èdè wa, àṣà wa bó ṣe ní ẹwà tó, bó ṣe jòyìnbó lójú tó. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé táwa náà lè fi yangàn láwùjọ àgbáyé ní àṣà wa, òun lèdè wa. Tí a bá lọ síwájú èbó aláwọ̀ funfun, tá a bá ń fún dásà wọn tán kọ́ wa fún wọn padà, kò lè jọ wọ́n lójú. Bí ká mú ti wá nǹkan tuntun tó jẹ́ nǹkan àrà ọ̀tun ká gbé fún wọn, nǹkan tí wọn ò rí rí, nǹkan tí wọn ò gbọ́ rí. Kí wọ́n béèrè orúkọ wa ká tún sọ tí wọ́n fún wọn. Ká wọ́n béèrè orúkọ wa ká tún sọ dísáàjì tí wọ́n fún wọn. Kọ́mọ Arabic kò béèrè orúkọ ẹlẹ́wẹ̀ẹ́ kó o ti ní mufti Gafar kó o tún fún yín mọ́. Wọ́n tún bọ́ fíọ́sì yẹn pé kó tó rí pé náà ni. Ṣùgbọ́n sọ ti bá tiẹ̀. Èyí tó lè jọ wọ́n lójú nù. Èyí tó lè jọ wọ́n lójú nù. Ẹ bá wo mo fẹ́ play video kan fún yín. Ẹ rí i ká sàwá níyì. Ẹ rí i ká sàwá ti wá jọjú. Nǹkan táwa ní tàlẹ́ tàfà àwùjọ àgbáyé nù. So it is my distinct pleasure to introduce tonight from your country, from Nigeria, a singing group of young women who lift their voices to uplift women and share Nigerian culture with all. Ladies and gentlemen, let us welcome here tonight, all the way from Nigeria, Aduni and Nefertiti. Sorry, àwọn bàbá ní kórìbọ̀ lónìí, àwọn bàbá ládé. Sọ́dọ̀ àwọn ọmọ ọkọ̀. Mo àwọn ọmọ ọkọ̀. Ẹ̀rọ sáwọn ọmọ àlè ń ra búbá wá. Ẹ̀rọ sáwọn ọmọ àlè léèbò. Dúdú mìrìmìrì làwọ̀. Kábíyèsí. Akíkanjú ni wá nílẹ̀ bàbá wa. A ò káwa òrèlé àjèjì. Kábíyèsí. Àjèjì wa o kò fi rí o. Ń bá adájọ́ ńlájà láǹfunfun adájọ́ ńlájà tẹ̀sùn. Kábíyèsí Olódùmarè. Ìrédè o òkúta mẹ́ta ẹ̀ là wàrà. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa. Ẹni kò ṣiṣẹ́ a máa jalè. Ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Ìbàdàn ni mo rè, Ìbàdàn ni mo rè o. Ìbàdàn ni mo rè, Ìbàdàn ni mo rè o. Bẹ́ẹ̀ wá mi délé, bẹ́ẹ̀ ò bá mi nílé. Ìbàdàn ni mo rè o. Orí àwọn bàdó mọ̀ wú. Ìbàdàn ni mo rè. Ilé adé ṣìnà o, ni mo rè. Akínwùmí o, ẹ wá mi délé, bẹ́ẹ̀ ò bá mi nílé. Ìbàdàn ni mo rè. Ọmọ Ìbàdàn ní Olúyọ̀lé mo gbé lọ. Ìbàdàn nílé Olúyọ̀lé ilé adé ṣìnà mo gbére o. Ọkọ̀ ìrẹsì. Mo gbé Ìbàdàn ní mo rè nílé Akínwùmí o. Ó forí lọ́wọ́ gbogbo wọn lórí rí ọmọ. Ìbàdàn ni mo rè. Ìbàdàn ni mo rè o. Ìbàdàn ni mo rè. Ìbàdàn ni mo rè. Bẹ́ẹ̀ wá mi délé, bẹ́ẹ̀ bá mi nílé. Ìbàdàn ni mo rè. Ìbàdàn ni mo rè. Ìbàdàn ni mo rè o. Ìbàdàn ni mo rè. Ìbàdàn ni mo rè. Bẹ́ẹ̀ wá mi délé, bẹ́ẹ̀ bá mi nílé. Ìbàdàn ni mo rè. Kí n sọ rẹ̀. Tó o sú ọ̀ ni. Kí n sọ rẹ̀. Adésínà. Tó o sú ọ̀ ni. Ilẹ̀ jẹ́ lánàá. Ẹran síkì ni. Ilẹ̀ ìjókòó. Síà ni. Ilẹ̀ jẹ́ lánàá. Ẹran síkì ni. Ilẹ̀ ìjókòó. Títí síà ni. Ẹ bá gbọ́mọ òkè. Láǹtí láǹtí. Ẹ bá gbọ́mọ òkè. Láǹtí láǹtí. Adésínà ni. Akínwùmí ni o. Ọkọ̀ ìrẹsì. Láǹtí láǹtí. Bá gbọ́mọ òkè. Láǹtí láǹtí. Àwa lọ́mọ yóò àbùsà iṣẹ́ bí aláyọ̀ ẹ̀yìn bá. Lọ́mọdé máa mọ ọba òde ṣe á máa yọ̀ o.
Ọ̀yọ́ lè ní Ìbàdàn lè ní. Ẹlẹ́wẹ̀ kú ẹ̀wẹ́lẹ́. Olúṣẹ́gun àrẹ̀ gbogbo ọba mi fẹsẹ̀ rájọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ló fà yí o. Wọ́n gbé àbádìje. Ẹ̀wẹ́lẹ́wẹ́ kú ẹ̀wẹ́lẹ́ o. Ẹ̀wẹ́lẹ́wẹ̀ kú ẹ̀wẹ́lẹ́. Àbí máa ní Jésù fún ara wa. Ẹ̀wẹ́lẹ́wẹ̀ kú ẹ̀wẹ́lẹ́. Àbí máa ní Jésù fún ara wa. Ẹ̀wẹ́lẹ́wẹ̀ kú ẹ̀wẹ́lẹ́. Báyìí bá àtúnyàgbá nìṣólódé. Àtúnyàgbá nìṣólódé. Àtúnyàgbá nìṣólódé. Àtúnyàgbá nìṣólódé. Olókìkí ọlá onímọ̀ mọ́nà máa gẹ̀rẹ́ ní mo gbẹ́wọ̀ ìbàdí tí wọ́n ti dára wọn níyàn. Ọ̀pá kò ní ìyá kan pè. Orí àwọn rẹ̀ kò ní kan ṣàyà. Olùṣègùn máa túnyàgbá nìṣólódé. Máa túnyàgbá nìṣólódé gbogbo máa túnyàgbá nìṣólódé. Máa túnyàgbá nìṣólódé gbogbo máa túnyàgbá nìṣólódé o. Máa túnyàgbá nìṣólódé gbogbo máa túnyàgbá nìṣólódé. Ee máa túnyàgbá yàgbá yàgbá yàgbá. Oníṣègùn yẹn olóògbé àmọ́ olóògbé ìjẹyẹ èyí jẹ́ ògbógbó. Ọgbẹ́ máa túnyàgbá nìṣólódé. Máa túnyàgbá nìṣólódé gbogbo máa túnyàgbá nìṣólódé o. Máa túnyàgbá nìṣólódé gbogbo máa túnyàgbá nìṣólódé. Ayọ̀ bóyá nígbà tuntun sí wọn níbàdí. Orí ọmọ Yorùbá òwú láàrin àwọn èèbó. Èyí yẹ wá pọ̀. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Ẹ bá àwọn ọmọ ọkọ Yorùbá bọ́n ṣe forin Yorùbá tẹ́ pàṣẹ wa, wọ́n jẹ́ káwọn orí èèyàn tá a jẹ́, wọ́n jẹ́ káwọn èèbó orí èèyàn tá a jẹ́, wọ́n pàṣẹ wa, wọ́n fi ìṣe wa, wọ́n fi ẹwà èdè dá wọn lára yá. Aláwọ̀ dúdú wà bí aláwọ̀ fún wa bẹ nílé àjòjì, inú wọn sì dùn. Nǹkan kan tá a ní tá a lè tà fáwùjọ ayé báyìí nù. Èyí ń làṣà tiwa. Èyí ni láti jẹ́ kí wọ́n mọ irú ìran tá a ti jáde, láti jẹ́ kí wọ́n mọ bí àṣà wa ṣe lẹ́wà tó. Ó yá, ẹ wá òbí táwọn ọmọ wa sọ ti kọ́ ni, wọ́n múra àbílẹ̀, wọ́n káwọn ìlú abóde tó yàtọ̀ sí téèbò. Ìlú tí èsè èbò ló discover rẹ̀ fún wa, tí èsè èbò ló sì wà ìlú tiwa tí èsè èbò ló ṣàwárí ẹ̀ fún wa, wọ́n wá kó jáde, wọ́n káwọn nǹkan abá tiwa jáde, wọ́n wá fi ṣeré àṣà tiwa lọ́nà tí táwọn bàbá wa tó wà níbí tí wọ́n làálẹ̀, wọ́n ti ṣe ó sì dọdún ó sì lálẹ́ rẹ̀. Ẹ wá wo àwọn ọmọ nígbà tí wọ́n kọrin tán, táwọn òyìnbó táwọn aláwọ̀ fún aláwọ̀ dúdú lọ ń kí wọn, wọ́n wá wọ́n kúnlẹ̀ fún wọn. Ìyìn tí a fẹ́ gangan nìyẹn. Ẹ jẹ́ kí wọ́n mọ nǹkan tá a ní tó yàtọ̀ sí tiwọn tó ju tiwọn lọ. Fàpẹẹrẹ kó ayé kí ibi wọn wà kí wọ́n á kọ ní èbò, kí wọ́n gbárùkẹ́lì àbí kí wọ́n gbé asanti wọn mọ́ ọkọ, kí wọ́n kọ ní èbò fún èbò. Ẹ̀jẹ̀ sólè ní ìtò bó ṣe ní ibi tó èyí tán gbà yìí. Àwọn olówó abẹ́ ńkún lọ́mọ kí ó fún èbò. Bí wọ́n ti ẹ̀sẹ̀ tí òun jẹ́ ti ládùúgbà wa. Ní tá à ń sọnù, ọmọ tó sọ lẹ́nu ó sàpò ìyàpọ̀. Níjẹ́ o bá sọ pé èdè lú bàbá rẹ ó mú lọ́tà, ìwọ ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ẹ̀ sọ mọ́, èdè lẹ́dẹ̀ lẹ́ mọ̀ sọ. Ìjọ náà okolókọ lẹ́mọ̀ jẹ́ Richard Dunkard Moncard ìkan bá mi sọ lẹ́ẹ̀kan ó ní ìtumọ̀ Gbàdàmọ́sí ní Badmus àwọn kan tí ò jọra wọn.
tẹ́ a ti wá pààrọ̀ ọgbọ̀n kan ti wá tẹ́ ẹ bá ti sọ dé ìbò níbi tí a ti mọ rírò àwọn àṣẹ báyìí ibi tí a ti mọ rírò àwọn nǹkan ìwúrí tí ó mọ dùn wá nú báyìí bí a tèbò làwọn mọ jẹ òkè èbó làwọn jẹ gbogbo ọkọ ọba aládé ti sọnù tán gbogbo adé ti kó lẹ́yìn òkú ẹlòmíì ó mọ gbọ́ gàfárù mùrìtádọ Manzuru Azan ọmọ sọ ní ìsákò yàgò mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó bí mi mo dúpẹ́ lọ́wọ́ Olúmọlẹ̀ mo dúpẹ́ tí ń sọlẹ̀ mi nù tí ń ṣèdè mi nù tí ń ṣèyà mi nù. lọ́wọ́ Olúmọlẹ̀ mo dúpẹ́ tí ń sọlẹ̀ mi nù tí ń ṣèdè mi nù tí ń ṣèyà mi nù tí ń sọ̀nà mi nù